ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù. Jésù a dúpẹ́ fún oore ọ̀fẹ́ èyí tó fún wa ní àkókò yìí. Olúwa gba ọpẹ́ wa, Olúwa gba àyìn. Ìwọ ní ọ̀rọ̀ ní àtètèkọ́ṣe ló ti wà. Àfẹ́ kó bá wa sọ̀rọ̀ báyìí, Ọlọ́run ẹ darapọ̀. Ohun gbogbo tí ẹ fẹ́ fi yé wa, Ọlọ́run ẹ ràn wá lọ́wọ́. Bàbá ẹ fi yé wa. Bí ọ̀rọ̀ náà ti ń jáde, ẹ jẹ́ òṣìṣẹ́ ìtúsílẹ̀, iṣẹ́ ìgbàlà, iṣẹ́ ìdáǹdè, iṣẹ́ ìbùkún, iṣẹ́ ìyípadà nínú ayé gbogbo wa. Nígbà tá ó ṣe gbogbo tó ká lè yìn lógo, ká lè fi ọpẹ́ fún wa. Jésù Olúwa wa. Àmín lórúkọ Jésù. Ẹ ké hallelujah. Hallelujah. Ẹ̀yin Olúwa. Olúwa. Mo kí gbogbo wa ní orúkọ Olúwa, lọ́kùnrin àti lóbìnrin, lọ́mọdé àti lágbà. Mo kí wa pé a kú àkókò yìí. Mo gbàdúrà pé ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ níbi tá a dé yóò mú wa gúnlẹ̀ láyọ̀ àti àlàáfíà. Tí ọdún yìí kò ní jẹ́ òpin fún ẹnì kankan. Ìjọba Ọlọ́run tí à ń lé kò ní bọ́ mọ́ wa lọ́wọ́. Èmi àti a ò ní padà sẹ́yìn, a ò ní ṣubú lórúkọ Jésù. Ohun tí a fẹ́ fi bára wa sọ̀rọ̀ lónìí tí ẹ̀mí mímọ́ ní ká lò, òun ni mo pè ní don't give up. Yẹn ni pé má sọ̀rètí nù. Don't give up, má sọ̀rètí nù. A rí i pé ọ̀pọ̀lọpọ̀ wa tí a bá wo ìlàkọjá tí à ń là kọjá báyìí, ìlàkọjá tí ọ̀pọ̀lọpọ̀ ń là kọjá ní orílẹ̀-èdè Nàìjíríà, nínú ìjọ Ọlọ́run gbogbo, nínú ẹbí, nínú ayé ọkàn gbogbo, tí a bá wo àwọn ìpèníjà tí ọ̀pọ̀lọpọ̀ wa ń rí, a ó rí i pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ti sọ̀rètí nù. Ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì, òun ni ohun tí wọ́n ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọn ò ṣe mọ́. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ń jáde sí wa lónìí pé ìwọ arákùnrin àti arábìnrin, don't give up, má sọ ìrètí nù. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wa ká ṣí sí Jeremáyà orí 22 ẹsẹ̀ 17. Jeremáyà 32 verse 27. Wò, èmi ni Olúwa. Èmi ni Olúwa. Ọlọ́run gbogbo ẹran ara. Ọlọ́run gbogbo ẹran ara. Ohun kan àwà tí ó ṣòro fún mi bí. Ẹ máa gbọ́, ó ní òun ni Ọlọ́run ẹran ara. Ìyẹn ni pé òun ni Ọlọ́run gbogbo wa. Òun ni ó dá ẹnì kọ̀ọ̀kan wa. Òun ló ní àṣẹ̀dá, òun ni àṣẹ̀dá wa. Òun ni ìbẹ̀rẹ̀ wa. Òun ló ní òpin. Òun ló dá rere. Òun náà ló dá ibi. Òun ló mọ òun ló dá òkùnkùn. Òun náà ló dá ìmọ́lẹ̀. Ó mọ ohun gbogbo, ó sì lè ṣe ohun. Ó ní òun ni ẹlẹ́ran ara. Ohun kan aṣòro fún un. Ìwọ náà tó ń gbọ́ mi ní ọ̀sán yìí, kí ni ohun tí o rò pé Ọlọ́run ò lè ṣe mọ́? Kí ni o rò pé ṣó lè ṣe fún wa? Abótílẹ̀ ti sọ̀rètí nù. Ohun tó ń jáde sí ọ ní ọ̀sán yìí ni pé má sọ̀rètí nù. Don't give up. Èmi àti a nílò láti sọ̀rètí nù. Má wo ìlàkọjá tí à ń là kọjá ní orílẹ̀-èdè Nàìjíríà, ohun tí ò ń là kọjá nínú ẹbí rẹ, tàbí ohun tó ń là kọjá nínú ìdílé rẹ. Ìdí tó ṣe gbọ́dọ̀ sọ̀rètí nù ni pé there is nothing God can't do. Kò sí ohun tí Ọlọ́run ò lè ṣe. Bíbélì jẹ́ pé yọ nínú 1:37 pé nítorí kò sí ohun tí Ọlọ́run ò lè ṣe. Èmi ò tí ì rí nǹkan tí Ọlọ́run ò lè ṣe. Bàbá wa nínú Olúwa kan wọ́n ní pé táwọn bá fẹ́ bá Ọlọ́run sọ̀rọ̀, ohun táwọn máa ń pe Ọlọ́run ni àwọn máa ń pè ní unchangeable changer. Ìyẹn ni pé Ọlọ́run tí kò lè yí padà, tó dẹ̀ lè yí ohun kan padà. Hallelujah. Hallelujah. Ọlọ́run wa tí à ń sọ yìí, Ọlọ́run tí kò ní ìjákulẹ̀ rí ni. Ó túmọ̀ pé bí Ọlọ́run ò bá ní ìjákulẹ̀, ìwọ náà tó jẹ́ ọmọ rẹ̀ ní tòótọ́, àfi tó o bá ń ṣe ọmọ Ọlọ́run ní tòótọ́, òun ni o lè ní kíni o ìjákulẹ̀. Hallelujah. Hallelujah. Tí a bá wo Isaiah 41:10, Ọlọ́run wa ó wà pẹ̀lú wa ní gbogbo ìgbà. Ẹ jẹ́ ká kà á. Ìwọ má bẹ̀rù. Ó ní ìwọ má bẹ̀rù. Nítorí mo wà pẹ̀lú rẹ. Ọlọ́run wa tí ó dá ọ, tó jẹ́ aṣẹ̀dá, ó wà pẹ̀lú ìwọ tó ń gbọ́ mi báyìí. Má fòyà. Ọlọ́run ní kí n sọ fún ọ ní àkókò ìrònúpìwàdà tá a wà yìí pé má fòyà. Nítorí èmi ni Ọlọ́run rẹ. Ó ní òun ni Ọlọ́run rẹ. Èmi ò fún ọ ní okun. Ọ̀pọ̀lọpọ̀ wa tilẹ̀ ń wò pé kò sí orí ọ̀fẹ́ mọ́, kò sí agbára mọ́, kò sí ìrètí mọ́. Bóyá àìsàn tí ìwọ tó ń la àìsàn kan kọjá, ìwọ tó ń wò pé bóyá nínú àìsàn yìí ló máa kú sí, bóyá nínú gbèsè yìí ló máa kú sí, ìwọ tó tilẹ̀ ti ń wò pé tí má ti wò díẹ̀ sí, tí kò bá ti sí àtúnṣe, mo máa lọ gbé nǹkan jẹ.
ó ní èmi yóò fún ọ ní okun. Yes. Nítòótọ́. Nítòótọ́. Èmi ó ràn ọ́ lọ́wọ́. Ó ní èmi máa ràn ọ́ lọ́wọ́. Nítòótọ́. Ó ní nítòótọ́. Èmi ó fi ọwọ́ ọ̀tún òdodo mi gbé ọ sókè. Ẹ wo àwọn nǹkan tó sọ mẹ́yẹn. Ó ní èmi yóò fún ọ ní okun. Èkejì mà, ó ní èmi yóò ràn ọ́ lọ́wọ́. Yes. Èmi yóò fi ọwọ́ ọ̀tún òdodo mi gbé ọ sókè. Ìyẹn ni pé nígbà tó bá sú ọ yẹn, òun ni ẹni tó lè ràn ọ́ lọ́wọ́. Nígbà tí kò sí olùrànlọ́wọ́, òun ni ẹnìkan tí ó lè ràn ọ́ lọ́wọ́. It means that God is with you. Once you are a truly son of God, or you are a child of God, is going to help you, is going to strengthen you. Mo gbàdúrà okun àti agbára tó o nílò tí ò fi ní sú ọ, tí ò fi ní rí ọ. Lórúkọ Jésù, ó yá gbà lórúkọ Jésù. Àmín Jésù. Mo ní o gbà lórúkọ Jésù. Àmín Jésù. Amen. Amen. Another reason tó o fi gbọ́dọ̀ sọ̀rọ̀ ìtinú pé Bíbélì jẹ́ kó yé wa ní ó ní pé olúkúlùkù ohun gbogbo ni àkókò wà fún. Yes. There is time for everything. Àkókò rẹ, ìwọ tó ń gbọ́ mi, àkókò yẹn máa tó dé. Àmín Jésù. Àkókò ìwọ tó ń gbọ́ mi, àkókò yẹn díẹ̀ ló kù. Àkókò, because there is time for everything. Má wò pé gbogbo àwọn tẹ́ ẹjọ́ jẹ́ ẹgbẹ́, gbogbo wọn ló dáa fún. Bóyá ìwọ tó ń wojú Olúwa fún aya tàbí ọkọ tàbí ọmọ, tó ń mọ̀ pé gbogbo àwọn tó yí ọ ká, gbogbo wọn náà ti ní ọkọ, gbogbo wọn náà ti ní ìyàwó, gbogbo wọn náà ti bímọ tàbí gbogbo wọn ló ti kọ́lé. Olúwa sọ ní kí n sọ fún wọn pé there is time for everything. Meanwhile, àkókò tiẹ̀ ló kù lórúkọ Jésù. Àmín. Láìpẹ́ láì jìnnà, ìwọ náà máa celebrate. Àmín Jésù. In the name of Jesus. Amen. In the name of Jesus. Amen. In the name of Jesus. Amen. 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 Now, ìdí tó o tún gbọ́dọ̀ sọ̀rọ̀ ìtinú ni pé ìlérí tí Ọlọ́run ti ṣe fún ẹ, ó gbọ́dọ̀ wá sí ìmúṣẹ. Kí ìlérí náà gbọ́dọ̀ wá sí ìmúṣẹ, o gbọ́dọ̀ rí pé o sọ ìrètí nù. Ẹ jẹ́ ká wo Jeremiah 29:11. Jeremiah 29:11. Yes. Nítorí èmi mọ èrò tí mo ní sí yín. Ó ní èmi mọ èrò tí mo ní sí yín. Ni Olúwa wí. Ni Olúwa wí. Àní èrò àlàáfíà. Ẹ máa gbọ́ èrò tí Ọlọ́run ní sí wa. The plan of God for your life, the thought of God for your life, òun ní èrò àlàáfíà. Tó bá wá rí pé tó bá jẹ́ pé èrò tí Ọlọ́run ní sí ìwọ tó ń gbọ́ mi, èrò àlàáfíà ni pé ní ìwòyí ọ̀la ọ̀rọ̀ rẹ máa dayọ̀. Àmín. Tó bá ti wá lọ sọ̀rọ̀ ìtinú nísìn, what will be the gain of you? Kí ló máa jẹ́ ìdùnnú Ọlọ́run? Ó ní èrò tó òun ní sí yín, èrò kí ni o? Èrò àlàáfíà. Hallelujah. 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 Can I tell you that you are stronger than you think? Now, òun wò pé agbára rẹ ò lè gbé. Rántí ọ̀rọ̀ tá a kà lẹ́ẹ̀kan pé èmi yóò fún ọ ní okun àti agbára. Olúwa ti fún ọ ní kíni o? Ó ti fún ọ ní okun àti agbára. Amen. Amen. Ẹ jẹ́ ká wo Psalm 46:1-3. Psalm 46:1-3. Kẹ́ ẹ wo ohun tí Ọlọ́run sọ fún wa níbẹ̀. Yes. Ọlọ́run ni ààbò wa. Ọlọ́run ni ààbò wa. Àti agbára. Àti agbára. Lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́. Lọ́wọ́lọ́wọ́ ní ìgbà ìpọ́njú. Ní ìgbà ìpọ́njú. Nítorí náà. Ni àwa kì yóò bẹ̀rù. Ìwọ kò gbọ́dọ̀ bẹ̀rù. Yes. Bí a tilẹ̀ ṣe ayé nídìí. Bí a tilẹ̀ ṣe ayé nídìí. Tí a ti ṣe àwọn òkè ńlá nípò lọ sínú òkun. Yes. Bí omi tilẹ̀ ń hó. Yes. Tí ó sì ń ru. Yes. Bí àwọn òkè ńlá tilẹ̀ ń mì. Nípa ọwọ́ bíbí rẹ̀. Hallelujah. Hallelujah. Ẹ ka verse 1 again. Ọlọ́run ni ààbò wa. Yes. Àti agbára. Àti ká ní agbára rẹ Ọlọ́run. Gbogbo ohun tó ń là kọjá yẹn, gbogbo ìgbé tí a yẹn, Ọlọ́run ni agbára rẹ. Ohun tó yẹ kó o béèrè fún ni agbára Ọlọ́run. Hallelujah. Hallelujah. Àwọn fẹ́ ká wo díẹ̀ nínú àwọn ìdí tí àwọn ènìyàn fi ń sọ̀rọ̀ ìtinú. Bóyá ohun tó ìwọ náà ń là kọjá ni tó fi ń sọ̀rọ̀ ìtinú. Ọ̀pọ̀lọpọ̀ ẹ jẹ́ ká wo ìwé Exodus 32:1-3. Ọ̀pọ̀lọpọ̀ ń sọ̀rọ̀ ìtinú nítorí àwọn nǹkan báyìí. Nígbà tí àwọn ènìyàn rí i pé. Mósè pẹ́ láti sọ̀kalẹ̀ tí orí òkè wá. Listen, ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ̀rọ̀ ìtinú. Ṣé torí ìdí eléyìí ni ìwọ náà ṣe ń sọ̀rọ̀? When God did not appear on time. Ọlọ́run ẹlòmíràn rò pé ní Olúwa ti sọ pé tí n bá ti di January báyìí, òun máa ṣe báyìí fún January kọjá.
February kọjá, March kọjá, tàbí Olúwa ṣèlérí pé nígbà tó bá pé 20 ọdún òun á ṣe báyìí fún ní ọdún báyìí, ọdún 2025 máa ṣe báyìí. Nígbà tá a bá rò pé Ọlọ́run pẹ́ jù, kí ló ṣẹlẹ̀ sí àwọn ará ọmọ Ísírẹ́lì nígbà? Àwọn ènìyàn kó ara wọn jọ sọ́dọ̀ Áárónì. Àwọn ènìyàn wọ́n rí pé Mósè ti ń pẹ́ jù, wọ́n wá sáré kó ara wọn jọ lọ́sọ̀dọ̀ Áárónì. Yes. Wọ́n sì wí fún un pé, wọ́n wí fún Áárónì pé, dìde, dá òrìṣà fún wa, dá òrìṣà fún wa, tí yóò máa ṣáájú wa lọ. Ẹ máa gbọ́, wọ́n hàn dúró de ìlérí Ọlọ́run alààyè, wọ́n rí pé Mósè ti ń pọ̀ jù. Ìwọ náà tó ń gbọ́ mi, ṣé ò kì í rò pé Ọlọ́run ó ti ń pẹ́ jù? Àwọn olórin kan sọ pé Ọlọ́run ló mú mi bọ̀, ènìyàn sọ pé mo pẹ́, Ọlọ́run ló mú o pẹ́ rí o, olóore àjẹpẹ́. Ìyẹn ni pé Ọlọ́run ló ń bọ̀. Ọlọ́run ní pé máa tó dé, àwọn ènìyàn wá ní Ọlọ́run ti pẹ́. Ọlọ́run ní kí n sọ fún ọ ní àṣálẹ́ yìí pé Ọlọ́run ò pẹ́. God is still available for you. Praise the Lord. Hallelujah. Kí ni ìdí kejì tí àwọn ènìyàn fi ń sọ̀rọ̀ ètò? When the pressure is too much upon us. Tí àwọn ènìyàn, ọ̀rẹ́ ni, ẹbí ni, ọ̀gá ni, tí wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ pé ṣé Ọlọ́run ẹ̀ dẹ̀ máa dé báyìí? Tí pressure bá ti pọ̀ jù lórí àwọn ènìyàn máa ń sọ̀rọ̀ ètò nù. Ìwọ náà tó ń gbọ́ mi, ṣé torí pressure ọ̀rẹ́, ẹbí, ọ̀gá, ará, àdúgbò, ìjọ Ọlọ́run, even gan ó lè jẹ́ òjíṣẹ́ Ọlọ́run ló ń fún ẹ ní pressure wípé kò sẹ́ Ọlọ́run, pé kò sọ retí nù. Tí wọ́n ń sọ fún ẹ pé ṣọ́lọ́run dẹ̀ máa dé báyìí, tí wọ́n ń sọ pé Ọlọ́run ti gbàgbé ẹ, Ọlọ́run ò lè rántí ẹ, Olúwa ní kí n sọ fún ẹ pé má rora rẹ pin, má sọ retí nù. Ọlọ́run ò pẹ́ jù. Má jẹ́ kí àwọn ìfẹ́ ayé, ohun tí ayé ń sọ, ọ̀rọ̀ tí ayé ń sọ, má jẹ́ kó sọ ìrètí nù, má jẹ́ kó sọ ìrètí rẹ nù. Ọlọ́run ṣe kí ni o? Ọlọ́run máa tó dé. Mo gbàdúrà pé ìwọ tó ń gbọ́ mi, àkókò tó rò pé ìrètí ti pín, nítorí àkókò ọlá tí a wà yìí, àkókò ìrònípò àdá tí a wà yìí, Ọlọ́run mi tí kì í ṣe Ọlọ́run tó ń sọ̀rọ̀ tí ò fi ní rí bẹ́ẹ̀. Ó ní òun kì í ṣe ènìyàn tí òun yóò fi ṣèké, òun kì í ṣe ènìyàn tí yóò fi pèwàdà. Àwọn ayé tilẹ̀ ti ń sọ fún wọn pé Ọlọ́run rẹ ò lè dé mọ́. Ní àìpẹ́ láì jìnà, Ọlọ́run máa yọ sí ẹ. Àmín Jésù. Ọlọ́run máa dá Ọlọ́run. Àmín Jésù. Àwọn tó ń sọ pé ó ti tán fún ẹ yẹn, they will come and celebrate you. Amen. They will come and congratulate you in the name of Jesus. Amen. 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 Now let's look at Job 16:20. When shame and ridicule is too much. Nígbà tí ẹ̀gàn bá pọ̀ jù. Nígbà tó ń rò pé kí lè dé lánàá báyìí kó dẹ̀ gbé mi. Nígbà tó ń rò pé kí n dẹ̀ lọ sí odò, bóyá ti láfẹ́ ń wá ni, kí n dẹ̀ lọ kóra sínú omi, kí n para mi. Tàbí kí n so ara mi mọ́ nǹkan kan kí n kọ̀ para mi. Jóòbù náà rò bẹ́ẹ̀. 16:20. Jóòbù 16:20. Yes. Ẹ jẹ́ ká wo Job 16:20. Ẹ rí pé Job, àwọn ènìyàn wọ́n ń sọ̀rọ̀ ẹ̀gàn sí. Yes. Àwọn ọ̀rẹ́ mi fi mí ṣẹ̀sín. Ẹ máa gbọ́, àwọn ọ̀rẹ́ Job ló fi ń ṣẹ̀sín. Yes. Ṣùgbọ́n ojú mi ń dá omijé sọ́dọ̀ Ọlọ́run. Ojú mi ń dá omijé sí ọ̀dọ̀ Ọlọ́run. Mo gbàdúrà gbogbo ìwọ tí ojú rẹ̀ ń dá omijé sí Ọlọ́run lówùúrọ̀, lọ́sàn-án, ní àṣálẹ́, Ọlọ́run tó pa Jóòbù lẹ́rìn ayọ̀ yóò pa ọ́ lẹ́rìn ayọ̀. Àmín Jésù. Ọlọ́run tó pa Hánà lẹ́rìn ayọ̀ yóò pa ọ́ lẹ́rìn ayọ̀. Àmín Jésù. Ọlọ́run tó pa Sárà lẹ́rìn ayọ̀. Kí a tó parí àkókò lẹ́ǹtì yìí, lórúkọ Jésù, Ọlọ́run yóò pa ọ́ lẹ́rìn ayọ̀. Àmín Jésù. Amen. 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 Nígbà ọ̀pọ̀lọpọ̀ bí ìta tó ń wò ní pé nígbà tí àwọn aláìgbàgbọ́ tó ń dára fún wọn, tí ìwọ tó jẹ́ onígbàgbọ́ tó kù díẹ̀ káàtó fún wọn, ló wá ń wò pé kí ni máa ṣe? Àwọn tí ò mọ Ọlọ́run, àwọn tí ò gba Ọlọ́run gbọ́, àwọn tí ò ń wá ilé àdúrà, àwọn tí ò ń san ìdámẹ́wàá, àwọn tí ò ń dá ọrẹ, ó ń dára fún wọn, ó dẹ̀ kù díẹ̀ káàtó fẹ́mi. Hallelujah. Hallelujah. Malachi 3:14-16.
ẹ̀rí nǹkan tó sọ fún wa ńbẹ̀. Àwọn tí kò mọ Ọlọ́run ó ń dára fún wọn. Málákì orí 3 ẹsẹ̀ 14 títí dé ẹsẹ̀ 15 ó ń dára fún wọn. Ṣùgbọ́n àwọn tí ó mọ Ọlọ́run, àwọn tó ń ké pe Ọlọ́run, àwọn ló kù díẹ̀ káàtó fún. Kí ni ìdí tó fi rí bẹ́ẹ̀? Yes? Málákì. Yes. Málákì. A rí pé Málákì Málákì 3:14-16 nígbàtí a rí pé àwọn aláìgbàgbọ́ tí ó ń dára fún wọn tó dẹ̀ ń kù díẹ̀ káàtó fún àwọn tí tó gba Ọlọ́run gbọ́. Yes. Ẹ̀yin ti wí pé asán ni láti sin Ọlọ́run. Asán ni láti sin Ọlọ́run. Àǹfààní kí ni ó sì wà? Àǹfààní kí ni ó wà? Tí àwa ti pa ìlànà rẹ̀ mọ́. Àwọn wo ló ń sọ̀rọ̀ bí báyìí? Àwọn tó gba Ọlọ́run gbọ́ ni wọn. Nígbà tó rí pé wọ́n ti sọ ìrètí nù ni wọ́n ṣe ń sọ̀rọ̀. Yes. Tí àwa sì ti ń rìn ní ìgbàwẹ̀ níwájú Olúwa. À ń gbà àwẹ̀, ọ̀pọ̀lọpọ̀ wa ń gbà àwẹ̀ lọ́wọ́ báyìí. Ẹlòmíì tẹ́ ń wò pé àwẹ̀ kí èmi ò ní gbà àwẹ̀ mọ́. Àwẹ̀ tí mo ti ń gbà kan tó bí bàbá mi. Àwẹ̀ tí mo ti ń gbà láti gbà kékeré mi, kí ni kókó àwẹ̀ tí mo gbà? Olúwa ní sọ fún ẹ lónìí pé àwẹ̀ tó ń gbà ní ọdún 2025 kì yóò lọ lásán lórúkọ Jésù. Àwẹ̀ tó ń gbà yẹn ó máa so èso rẹ̀. Yóò bọ́ sí ilẹ̀ ọlọ́ràá. Yóò so èso ọrọ̀run. Yóò so èso ọrọ̀run. Màmá kan ń gbọ́ mi lọ́wọ́ báyìí. Òun ti ń gbàwẹ̀ yẹn àti ọdún tó ti pẹ́. Ṣùgbọ́n wá ń wò pé kí ni kókó yìí tí mo fẹ́ gbà lọ́dún yìí? Mo wí pé lọ́dún yìí ó máa so èso rẹ̀. Kò ní bọ́ sínú ẹ̀gún. Ẹ̀gún ò ní fúnpa. A bọ́ sí ilẹ̀ rere. A sì so èso rere. Ẹ tẹ̀síwájú mà. Ṣùgbọ́n nísinsìnyí. Àwa pè agbéraga ní alábùkún fún. Yes. Lóòótọ́, àwọn tí ó ń wà búburú ń pọ̀ sí. Àwọn tó ń wà búburú, àwọn tí ò gbàwẹ̀, àwọn tí ò mọ Ọlọ́run, àwọn tí ò ké pe Ọlọ́run, àwọn tí ò gbàwẹ̀, àwọn tí ò gbàdúrà, wọn ò ṣe ìṣòro, ó dẹ̀ ń dára fún wọn. Yes. Lóòótọ́. Àwọn tí ó ń dán Olúwa wò ni a dá sí. Àwọn tí ó ń dán Olúwa wò, àwọn tó jẹ́ pé wọn ò fẹ́ Ọlọ́run, wọn ò mọ Ọlọ́run, àwọn là ń dá sí, àwọn ló wà prosper, àwọn ló ń ṣe rere. Why? Some people will say, why God? We cry unto God. Kí ló dé tó fi jẹ́ mi? Kí ló dé tó fi jẹ́ mi tí mò ń sin Ọlọ́run? Èmi tí mò ń gbààwẹ̀. Olúwa ní kí n sọ fún ẹ pé it is never too late to answer you. God is going to answer you, and God will answer you by fire in the name of Jesus. Amen. Amen. Yes, ma'am. Nígbà náà ni àwọn tó bẹ̀rù Olúwa. Nígbà náà ni àwọn tó bẹ̀rù Olúwa. Nígbà ara wọn sọ̀rọ̀ nígbàkúgbà. Yes. Olúwa sì tẹ́tí sí. Àwọn tó bẹ̀rù Olúwa, wọ́n ń sọ̀rọ̀ nígbà Olúwa sì tẹ́tí sí wọn. Ó sì gbọ́. A sì kọ ìwé ìrántí kan níwájú rẹ̀. Yes. Fún àwọn tó bẹ̀rù Olúwa. Ó mì pé ọ̀pọ̀lọpọ̀ wa nínú àwọn ìdí tí Olúwa ò fi dá wa lóhùn nítorí pé a ò bẹ̀rù Ọlọ́run. Olúwa wa àwọn tó bẹ̀rù rẹ̀ he remember them. Yes. Tí wọ́n sì ń ṣe àṣàrò orúkọ rẹ̀. Àwọn tó remember Ọlọ́run, àwọn tó bẹ̀rù Ọlọ́run, tí wọ́n ń ṣàrò orúkọ rẹ̀, tí wọ́n ń rántí ọ̀rọ̀ rẹ̀, ó rántí wọn. Yes. Wọn ó sì jẹ́ tèmi ní ìní kan. Wọ́n ó jẹ́ tèmi ní ìní kan. Ní Olúwa àwọn ọmọ ogun wí. Ní Olúwa àwọn ọmọ ogun. Hallelujah. Hallelujah. Ó mì pé ìwọ tó ń gbọ́ mi, o nílò láti bẹ̀rù Olúwa. O gbọ́dọ̀ láti fi ọ̀rọ̀ rẹ̀ ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀. Nígbà tó bá ti ṣe èyí, kò nílò láti mú ọ kó sọ ìrètí nù. Ọlọ́run tó ń bẹ ní ọ̀run yóò yọ sí wa ní ọ̀nà àrà àti ní ọ̀nà ìyanu. Àmín Jésù. Hallelujah. Hallelujah. Amen. Another ìdí táwọn ènìyàn tí wọ́n fi ń sọ ìrètí nù, ó ní pé when we think there is no way of escape, nígbà tí a rò pé kò sọ́nà àbáyọ mọ́, ẹ wo Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 12 ẹsẹ̀ 6. Iṣẹ́ àwọn Àpọ́stélì. Iṣẹ́ àwọn Àpọ́stélì. A fẹ́ wo orí 12 ẹsẹ̀ 6. Nígbà tí Hẹ́rọ́dù ìbá sì mú jáde ní òru náà, Pétérù sìn láàrin àwọn ọmọ ogun méjì. A fi ẹ̀wọ̀n méjì dé. Ẹ̀ṣọ́ sì wà ní ẹnu ọ̀nà. Wọ́n sì ń ṣọ́ túbú náà. Sì wò ó, áńgẹ́lì Olúwa dúró tì í, ìmọ́lẹ̀ sì mọ́ nínú túbú. Ẹ lọ sí 15. Wọ́n sì wí fún un pé ìwọ ń ṣìwèrè. Nígbà tí Ródà lọ bá àwọn tó ń gbàdúrà, tó ń fi ìtara gbàdúrà, àwọn ọmọlẹ́yìn tí wọ́n fi ìtara gbàdúrà pé Pétérù òun rí lẹ́nu ọ̀nà, wọ́n sọ fún Ródà wípé ṣé o mọ ohun tó ń sọ ṣá? Yes.
ṣùgbọ́n ó tẹnumọ́ gidigidi pé bẹ́ẹ̀ ní iṣẹ́ wọ́n sì wí pé áńgẹ́lì rẹ̀ ni ṣùgbọ́n yẹn ni pé ẹlòmíì rò pé kò sọ́nà àbáyọ fóun, wọ́n rò pé kò sí, àwọn ń fi lóòótọ́ ni àwọn ọmọ ẹ̀yìn fi ìtara gbàdúrà wípé kí Pétérù jáde, ṣùgbọ́n wọ́n rò pé kò sí ọ̀nà àbáyọ fún Pétérù mọ́. Wọ́n rò pé bí wọ́n ṣe mú James tó ṣe mú Jákọ́bù, pé bí wọ́n ṣe pa Jákọ́bù bẹ́ẹ̀ náà ni wọ́n máa pa Pétérù. Ẹ̀rí àwọn ọmọ Ọlọ́run alààyè, nígbà à ń gbàdúrà a mọ̀ wípé Ọlọ́run ló lè ṣe, ṣùgbọ́n síbẹ̀ a sì ń sọ̀rètí nù. Ìwọ wo ló ń gbàdúrà lójoojúmọ́? Ìwọ wo ló ń ké pe Ọlọ́run lójoojúmọ́ tó ti ń rò pé Ọlọ́run ò lè ṣe, tó rò pé ìrètí ti tán? Olúwa ní kí n sọ fún ẹ pé there is still room for escape, and the Lord is going to answer your prayer. Amen. He's going to answer your secret prayer. Amen. In the name of Jesus. Amen. Nígbà míì tá a bá rò wípé when we make a mistake we cannot come out of it. Ọ̀pọ̀lọpọ̀ wa nígbà tá a bá rò pé a ṣàṣìṣe, tá a rò pé a lè yọ, Olúwa ní kí n sọ fún ẹ pé gbogbo ìgbà àtijọ́ ìgbà àṣìṣe lòun ti ṣe kíni, lòun ti fojú fò dá. Òun ó ń pe gbogbo ènìyàn sí ìrònípìwàdà. Má rò pé torí àgbèrè tó ṣe, àwọn ìwà tó ti ṣe, àwọn nǹkan tó ti ṣe, pé gbogbo etí ò gbọdọ̀ gbọ́, pé tí n bá sọ jáde wọ́n lè pa mí. Olúwa ní kí n sọ fún ẹ pé má sọ retí nù. Ọlọ́run tó ń wá ọkàn ẹ rí, ó máa gbà ọ́. Àmín Jésù. Á sì gbà ọ́ là. Àmín Jésù Olúwa wa. Àmín. Ìdí tó tún gbọ́dọ̀ ṣe sọ rẹ̀ ni pé àwọn ewu lóríṣiríṣi ló wà nínú pé kí ènìyàn sọ retí nù. Ewu oríṣiríṣi ló wà nínú kí ènìyàn sọ retí nù. Nínú àwọn ewu tó wà nínú ẹ̀ ni pé it makes believers lost what they have gathered. Tó o bá lọ sọ retí nù nísìn, tó o ronú pa rẹ̀, ohun gbogbo tọ́lọ́run ti fún ọ, ohun gbogbo tó jẹ́ tiẹ̀ ló máa pàdánù. Eléyìí pẹ̀lú ìdí tó o fi gbọ́dọ̀ sọ retí nù. It makes past effort wasted. Gbogbo àwọn làálàá tó ti ń ṣe látijọ́ yìí, wo ọjọ́ àìríjẹ, wo ọjọ́ àìrímu, wo ọjọ́ ìgbààwẹ̀ rẹ, wo ọjọ́ ìgbà tó jẹ́ pé Olúwa máa ní pé o ò gbọ́dọ̀ jẹun tó ò dẹ̀ ní jẹun, wo gbogbo làálàá rẹ fún iṣẹ́ ìrere lọ́tùn lósì. Ṣé torí wípé Olúwa náà ń bọ̀ kò dẹ̀ tí ì dé, láì mọ̀ pé ìṣẹ́jú díẹ̀ báyìí Olúwa máa dé, ló wá ṣe fẹ́ sọ retí nù, ló ṣe fẹ́ padà sẹ́yìn? O nílò láti ṣe yìí. Ìwọ tó ń gbọ́ mi, mo gbàdúrà pé okun àti agbára tó ò fi ní padà sẹ́yìn lọ gbà á lórúkọ Jésù. Àmín Jésù. Lọ gbà á lórúkọ Jésù. Àmín Jésù. Now téèyàn bá sọ retí nù, it makes someone lost dignity. Ìyẹn ni pé ojú tí àwọn ènìyàn fi ń wò ọ́, ojú ọlá táwọn ènìyàn fi ń wò ọ́, ó lè mú kí àwọn ènìyàn sọ wípé o ò jẹ́ nǹkan kan mọ́. Bóyá ìwọ tó jẹ́ pé ọmọ Ọlọ́run alààyè tó tọ́ ni ọ́, ó wá padà sẹ́yìn, ó ń ṣe ohun tí kò yẹ kó o ṣe. Bóyá ajíhìnrere ni ọ́, ìwọ la wá ń rí níbi tí wọ́n ti ń mọtí, ó pera rẹ ní ajíhìnrere. Ìwọ tó mọ̀ pé àwọn ènìyàn ń fi ọlá rẹ gbàdúrà, wọ́n wá tó ń bá ọ náà nílé ọtí, wọ́n bá ọ níbi tó ti ń ṣàgbèrè, wọ́n bá ọ níbi tó ti ń mu nǹkan tí ò yẹ kó o mu, wọ́n bá ọ níbi tí o ti ń lọ forí balẹ̀ fún ọlọ́run mìíràn. Wàá rí pé gbogbo àwọn tó ń fi ọ jẹ́ àwòkọ́ṣe, wọn ò ní lè fi ọ ṣàwòkọ́ṣe. Yàtọ̀ sí yẹn, wàá tún kí àwọn náà kí wọ́n kùnà, wọn ò ní lè gbà trust nínú ọlọ́run mọ́. Amen. Amen. Mo gbàdúrà pé o ò ní bojú ẹ̀. Àmín Jésù. Èmi àti ẹ a ò ní padà sí. Àmín Jésù. Nǹkan tó tún máa ń ṣe ni pé it adds to the problem. Ó máa ń dákún ìṣòro ni. Téèyàn bá sọ retí nù, téèyàn lọ para ẹ̀ báyìí, téèyàn lọ gbé nǹkan jẹ, téèyàn lọ sọ retí nù, téèyàn sọ pé òun ò tẹ̀sán Ọlọ́run mọ́, òun ò lọ ṣọ́ọ̀ṣì mọ́, òun ò gbàdúrà mọ́, àdúrà tí mo ti ń gbà láti jọ nǹkan, èmi ò gbà àwẹ̀ mọ́ jàre. Àwẹ̀ wo ni? Gbogbo àwẹ̀ tí mo gbà ń ṣe ló mú mi rù. Kò sí kókó àwẹ̀ kan tí mo gbà, ó tún máa dákún ìṣòro ẹni. Á gbé ìṣòro láti bíi 50 ó lè gbé lọ 100. Ó lè mú kíyàn kú tí kò yẹ kó kú. Á jẹ́ kí ọ̀tá ráyè láti wọlé síyàn lára. Nítorí ìdí èyí, arákùnrin àti arábìnrin tó ń gbọ́ mi, o ò nílò láti sọ retí nù, o ò nílò láti ṣe kíni o, láti para rẹ̀. Agbára àti okun tó o nílò Ọlọ́run yóò gbé wọ̀. Àmín Jésù.
mo gbàdúrà pé Ọlọ́run yóò gbé wọn. Àmín Jésù. Another one ni pé it causes replacement. Ipò èmi àti ọkùnrin tó ń gbọ́ mi àti obìnrin, ipò wa lórúkọ Jésù kò ní jẹ tẹ̀lé. Àmín Jésù. Ẹ wò, kí ló mú kí ipò Sọ́ọ̀lù kò di ti Dáfídì? Yàtọ̀ sí pé Sọ́ọ̀lù ṣaláìgbọràn. Sọ́ọ̀lù náà Olúwa sọ pé ṣé èyí ṣe iṣẹ́ Sọ́ọ̀lù láti ṣe kí ni o, láti rúbọ, nítorí pé kò lè dúró de wòlíì Sámúẹ́lì, nítorí pé àwọn ènìyàn kùn sí tani o, wọ́n kùn sí tani o, wọ́n kùn sí Sọ́ọ̀lù. Ó nílò láti ṣe nǹkan tí ó lè ṣe. Ó dẹ̀ máa mú kí ènìyàn pàdánù ìjọba Ọlọ́run. Ìwọ tó ń gbọ́ mi, ò ní pàdánù ìjọba Ọlọ́run. Àmín Jésù. Ó nílò láti sọ ìrètí nù. Wọ́n sọ fún wa pé nínú ilé Paul sọ wípé ọkùnrin wo ló tẹ̀lé ó padà, ó ní padà sẹ́yìn, nítorí pé ìfẹ́ ayé ó ní padà sẹ́yìn. Ìwọ náà ò nílò láti padà sẹ́yìn. Ó ní padà sẹ́yìn. Àmín. Ó ní padà sẹ́yìn. Àmín. Kí ni jẹ́ n sáré sọ àwọn nǹkan tí o gbọ́dọ̀ ṣe. Tá bá wo Philippians 4:6-7, do not be anxious about anything. Má sọ ìrètí nù, do not be anxious. Tẹ́ bá rí kẹwọ̀ bá wa wo. Ìkejì ni pé go to Jesus whenever you are weary. Nígbà tó bá rẹ̀ ọ́, Jésù ní kó lọ takútì. Jésù ní, nígbà wo ló ṣe máa takútì Jésù? Àkókò àwẹ̀ àti àdúrà láwà yìí. Lọ takútì Jésù pẹ̀lú àwẹ̀ àti àdúrà. Máa lọ bá Jésù sọ̀rọ̀ nípa àwẹ̀ àti àdúrà. Bí o ti ń ké pe Ọlọ́run pẹ̀lú àwẹ̀ àti àdúrà, yóò dáhùn lórúkọ Jésù. Amen. Ìwé ni pé ẹ ké pè mí. Ó sọ fún Matthew 11:20, ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a dẹrù wé lórí. Ó ní èmi yóò fi ìsinmi fún ọkàn yín. Níwọ̀n ìgbà tó bá ti ké pe Ọlọ́run, tó gba àwẹ̀, tó gbàdúrà, tó ń ka ọ̀rọ̀ Ọlọ́run, tó gbé ìgbé ayé ìwà mímọ́, tó ń gbé ìgbé ayé òdodo, Jésù yóò wá orí. Àmín. Yóò fi ìsinmi fún ọkàn. Àmín. Ẹ má ṣe àníyàn ohunkóhun. Ẹ má ṣe àníyàn ohunkóhun. Ṣùgbọ́n nínú ohun gbogbo. Nípa àdúrà. Àti ẹ̀bẹ̀. Pẹ̀lú ìdúpẹ́. Ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run. Ohun tó nílò láti ṣe ni pé kó máa gba àwẹ̀, kó máa gbàdúrà, kó máa dúpẹ́. Máa fi ìbéèrè rẹ wọ̀n fún Ọlọ́run nípa àwẹ̀, nípa ọpẹ́, nípa àdúrà. Bí o sì ti ń ṣe, Ọlọ́run tó ń bẹ ní ọ̀run yóò gbàdúrà wa lórí. Àmín. Convert your strength in Jesus. Jẹ́wọ́ agbára rẹ̀. Paul wípé èmi lè ṣe ohun gbogbo nínú Kristi Jésù. Philippians 4:30. Ẹni tí ń fi kí ni o? Ẹni tí ń agbára. I can do all things through Christ who strengthens. Convert your strength. Sọ pé Olúwa ní agbára mi. Ẹ jẹ́ kí gbogbo wa sọ pé kò ní sú mi, kò ní rẹ̀ mí. Kò ní sú mi, kò ní rẹ̀ mí. Mo gbàdúrà pé kò ní sú wa, kò ní rẹ̀ wá. Àmín Jésù. Lórúkọ Jésù. A ò sì ní padà sẹ́yìn. Àmín Jésù. Lórúkọ Jésù. Àmín. Take it one step at a step. Ẹlòmíì a fẹ́ kó irin bíi 10 gbóná lẹ̀, ó fẹ́ kọ́ lílẹ̀ kan náà. Bẹ́ẹ̀ ìwọ náà ló fẹ́ ra mọ́tò, ìwọ náà ló fẹ́ bímọ. Do it step by step. Bó ti ń ṣe lẹ́sẹẹsẹ, Ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́. Àmín Jésù. Ohun tó o bá ti dáwọ́ rẹ lé yóò yọrí sí rere. Àmín. Àkókò tá a wà yìí ó máa yọrí sí rere. Àmín Jésù. Another one ni pé máa lọ bá àwọn wòlíì, àwọn tó mọ̀ pé òjíṣẹ́ Ọlọ́run alààyè ni, bá wọn sọ̀rọ̀. Àwọn mentor, you need mentor that you need to talk to. And when you tell them, mi ò sọ pé kó lọ bá àwọn tó máa tàn wọ́n jẹ, àwọn tó mọ̀ pé ìpè wọn dájú, bá wọn sọ̀rọ̀. Bí o sì ti ń bá wọn sọ̀rọ̀, wọn á tọ́ ọ sọ́nà. Bí wọ́n sì ti ń tọ́ ọ sọ́nà, Ọlọ́run yóò lò wọ́n láti mọ àṣírí ogun tó ń jà. Nígbà tó bá sì mọ àṣírí ogun tó ń jà, ogun náà á sì ṣẹ́ wọlé. Àmín. Ogun náà á sì ṣẹ́ wọlé. Àmín. Ogun náà á sì ṣẹ́ wọlé. Àmín. Máa gbọ́ ní ìparí. Gbogbo tí mò ń sọ yìí, bí ẹnikẹ́ni ò bá ní Jésù, yóò ṣòro fún. Bíbélì wípé èrè kí ni fún ènìyàn tó jèrè gbogbo ayé tó sọ ẹ̀mí rẹ̀. Òun náà ló sọ pé nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ bíbí kan ṣo fún. Ọmọ bíbí náà kan náà ni mò ń pè ọ sọ́dọ̀ ẹ̀ pé kó gbàgbọ́. Tó o bá ti gbàgbọ́, ọmọ bíbí yẹn ó sọ pé nínú ayé yìí ẹ̀yin ò rí ìpọ́njú. Matthew 6:33. Ṣùgbọ́n ẹ tújú ká, èmi ti ṣe kíni o, èmi ti ṣẹ́gun ayé. Lóòótọ́ ló máa rí ìpọ́njú, ṣùgbọ́n Jésù ti ṣẹ́gun ikú fún ọ. Jésù ti wọnú ìsà òkú lọ. Ìpọ́njú tó ń là kọjá yẹn, ó ti bá ọ ṣẹ́gun rẹ̀. Ohun tó kọ̀ nílò ni pé má sọ ìrètí nù. Tújú ká,
bí o sì ti jú ká tó gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ yóò wá ọkàn rẹ rí. Àmín. Yóò bá ayé rẹ padà. Àmín. Àsìkò tó ń là kọjá yìí, àsìkò àwẹ̀ àti àdúrà kò ní lọ lásán. Àmín. Mo jẹ́ kó yẹ ìwọ tó gba àwẹ̀ tó gbàdúrà, àkókò táwa ìdárapọ̀ mọ́ láti gba àwẹ̀ láti gbàdúrà bí o sì ti ń képe Ọlọ́run yóò bá ọ pàdé. Àmín Jésù. Ẹ jẹ́ ká gbàdúrà. Ẹ jẹ́ ká gbàdúrà pé Olúwa agbára tí ò fi ní sú mi, agbára tí ò fi ní rẹ̀ mí, Olúwa gbé wọ̀ mí, ẹ sọ di àdúrà. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Agbára tí ò fi ní sú mi, tí ò fi ní rẹ̀ mí, Olúwa gbé wọ̀ mí. Agbára tí ò fi ní sú mi, tí ò fi ní rẹ̀ mí, Olúwa gbé wọ̀ mí. Jésù Olúwa wa. Ẹ sọ pé Olúwa má jẹ́ n ṣubú ara. Olúwa má jẹ́ n ṣubú ẹ̀mí. Lábẹ́ bó ti wù kó rí, lábẹ́ àkóso àánú, má jẹ́ n ṣubú ara, má jẹ́ n ṣubú mi, ẹ sọ di àdúrà. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Olúwa má jẹ́ ṣubú ara, má jẹ́ ṣubú ẹ̀mí, má jẹ́ kí n ṣubú ara, má jẹ́ kí n ṣubú ẹ̀mí. Lábẹ́ àkóso bó ti lè kó rí, Olúwa má jẹ́ kí n ṣubú ara, má jẹ́ kí n ṣubú ẹ̀mí, má jẹ́ kí n ṣubú ara, má jẹ́ kí n ṣubú ẹ̀mí, má jẹ́ kí n ṣubú ara, má jẹ́ kí n ṣubú ara, má jẹ́ kí n ṣubú ẹ̀mí, má jẹ́ kí n ṣubú ara, má jẹ́ kí n ṣubú ẹ̀mí, má jẹ́ kí n ṣubú ara, má jẹ́ kí n ṣubú ẹ̀mí. Jésù Olúwa wa. Jésù Olúwa wa. Jésù Olúwa wa. Ẹ sọ pé ìrànlọ́wọ́ aláìní dìde ìrànlọ́wọ́ fún mi. Ìrànlọ́wọ́ tí mo fi sọ pé kò sí ẹni tó dàbí rẹ̀. Olúwa gbé ìrànlọ́wọ́ náà dìde sí mi, ẹ sọ di àdúrà. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù, ìrànlọ́wọ́ aláìní fún mi, dìde ìrànlọ́wọ́ fún mi, dìde ìrànlọ́wọ́ fún mi, lórúkọ Jésù. Olúwa ràn mí lọ́wọ́, Olúwa ràn mí lọ́wọ́, Olúwa ràn mí lọ́wọ́, Olúwa ràn mí lọ́wọ́, lórúkọ Jésù. Olúwa ràn mí lọ́wọ́, Olúwa ràn mí lọ́wọ́, Olúwa ràn mí lọ́wọ́, Olúwa ràn mí lọ́wọ́. Jésù Olúwa wa, ẹ fi lè parí ẹ̀. Gbogbo àwọn tó fẹ́ lò fún mi láti ràn mí lọ́wọ́, Olúwa lọ gbé wọn dìde fún. Olúwa lọ gbé wọn dìde, Olúwa lọ ṣàwárí wọn fún mi lórúkọ Jésù, ẹ sọ di àdúrà. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní agbára Jésù, gbogbo àwọn tó fẹ́ lò fún mi, Olúwa gbé wọn dìde, Olúwa gbé wọn dé fún mi, Olúwa gbé wọn dé fún mi, gbogbo àwọn tó fẹ́ láti ràn mí lọ́wọ́, láti ràn mí dìde. Jésù Olúwa wa, ẹ ṣàmì tó nínú orúkọ Jésù, orúkọ Jésù, agbára ẹ̀jẹ̀ Jésù, a dúpẹ́ fún orí ọ̀fẹ́ rẹ̀, Olúwa gba ọpẹ́, Olúwa gba àyè, bàbá gbàdúrà, agbára tí ò fi ní sú wa, tí ò fi ní rẹ̀, Olúwa gbé wa, 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 agbára tá ò fi ní ṣubú ara, tá ò fi ní ṣubú ẹ̀mí, tá ò fi ní padà sẹ́yìn. Gbogbo ọkàn tó ń gbọ́ mi àtàwọn tó sì máa wò wá àtàwọn tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ yìí, agbára tá ò fi ní padà sẹ́yìn, tá ò fi ní ṣubú ara, Olúwa gbé wa, Olúwa gbé wa, olùrànlọ́wọ́ aláìní ó yá gbé dìde fún wa, olùrànlọ́wọ́ aláìní ó yá ràn wá lọ, ó yá ràn wá lọ, Olúwa ràn wá lọ, Olúwa ṣàánú fún ọkàn, ṣàánú fún ọmọ, ṣàánú fún ọmọdé, ṣàánú fún àgbà, ṣàánú fún ọkàn. Gbogbo àwọn ènìyàn tó ti sú okun àti agbára ó yá fi gbé wọn dìde, àwọn tó ti rẹ̀wẹ̀sì ó yá gbé wọn dìde, gbogbo àwọn tó fẹ́ para wọn Ọlọ́run bá ọkàn wọn padà, àwọn tó ti rò pé ó ti tán fún wọn Olúwa yà wọ́n lẹ́nu, Olúwa surprise wọn, Olúwa surprise wọn. Gbogbo àwọn tó ń wojú fún ọkọ ó yá dá wọn lọ, fún aya dá wọn lọ, àwọn ènìyàn bíi àná dá wọn lọ, àwọn tó ti tán fún Ọlọ́run ṣàánú fún. Kí oṣù yìí tó parí, my God will supply, my God will surprise, my God will amaze, He will lift you up, He will surprise with miracles, with wonders, with miracles, with wonders, with miracles. Gbogbo etí tó ń gbọ́ mi wà á ní ẹ̀rí, wà á ní ẹ̀rí, èmi àti àání ẹ̀rí, àti mọ Jésù a ò ní padà sí. Ìwọ tó ò tí ì mọ Jésù, Ọlọ́run yóò gbọ́ ọkàn rẹ, yóò gbọ́ ọkàn rẹ, yóò gbọ́ ọkàn rẹ padà. Ìwọ tó ti ṣú, Olúwa yóò gbé ọdún. Ìwọ tó wà nínú Kristi ò ní bojú ẹ̀. Èmi àti a ó fi ìjọba ọ̀run ṣe. Ohun èmi kò mọ̀ rí ní ọjọ́ ìkẹyìn kò ní fọ̀ sí. Ìsinmi ológo Ọlọ́run yóò yàn dára. Àdúgbò pé Olúwa ti gbọ́, ògo ni fún orúkọ rẹ̀. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, 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 àmín. Hallelujah, 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 amen. Èmi tí ẹ ń gbọ́ ọ̀rọ̀ náà, ọ̀rọ̀ Olúwa láti ẹnu ẹ̀, òun náà ni Evangelist Abolade Samson, Babatunde àti màmá wa ẹ sọ̀rọ̀. Lady Evangelist Ọdẹ́bíyì Ọládùnní. May the Lord bless us in Jesus' name. Amen.